Yeah, good day everyone. My name's Wasiu Alabi Ajibola Odetola, popularly known and called Pasuma Wonder by my fans worldwide. I would love to say a very big thank you to everyone that came to sympathize with me and my siblings about the loss of our greatest mom, our dearest mom, our good mother, Alaja Adija Kubura Ashabi Odetola. May her soul continue to rest in peace. Thank you, everyone. Thank you, thank you. Without you, who's me? Now I know I have people around me. I'm not telling them about my name. But one more thing. Mo ní kí n fàsìkò ìdúpẹ́ mi ká tó sọ ní Yorùbá torí àwọn tiwa. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. Ẹ̀yin ni o, ẹ kú àdúrótì o, ẹ kú àdúrótì o. Torí lójoojúmọ́ láti ìgbà tá a ti sìnkú títí dijọ́ mẹ́jọ làwọn èèyàn ńláńlá, àwọn èèyàn jàǹkànjàǹkàn ni wọ́n ti ń wá láti wá kí mi. Kí mo dé fún ọlá ìfẹ́ náà ni ẹ ṣé o, dúpẹ́ o. Ẹ̀yin àlùfáà ńláńlá tẹ́ ń wá lójoojúmọ́ kí yín Ọlọ́run bá mi máa fún yín ní gbígbàdúrà àti bọ́ máa bá ń fún yín. Ẹ̀yin wòlíì tẹ́ wá ẹ ṣé o, Olúwa bá sọ agbára dọ̀tun. I would love to say a very big thank you again to His Excellency Governor of Lagos State, Babajide Sanwo-Olu, and his deputy, Dr. Femi Hamzat, for their support. Ẹ ṣé gan, ẹ ṣé gan, ẹ ṣé gan sir, ẹ ṣé gan. Thank you. Alhaji Kollington Ayinla, ẹ ṣé gan dájú mi. K1 the ultimate Odúṣàbọ́lá, ẹ ṣé o, my papa, my daddy. Ẹ ṣé kó support all the Fuji Musician Association of Nigeria, FUMA. Ẹ ṣé, ẹ̀yin FIBAN, ẹ ṣé o, ẹ̀yin Okuma Fine Music, ẹ ṣé gbogbo everybody tó wá látọ̀nà jíjìn àti nítòsí. Mo dúpẹ́ o, mo dúpẹ́ àní ìfẹ́rú ẹ̀yìn sọ́run. Ẹni tó sì lóbi láyé gbogbo wa la máa gbẹ̀yìn àwọn òbí wa o. Wọ́n dàgbà, wọ́n darúgbó, wọn ò ní fọwọ́ gbọ́mọ sí. Àwọn tí ò dẹ̀ mímọ́ k'Ọlọ́run dà wọ́n pẹ̀ kó kẹ́ wọn, kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Ẹ ṣé o, ẹ ṣé o.